Mo kí wa pé tún rí Yorùbá bọ̀ wọ́n ní kó Olódùmarè kó dákun kó dábọ̀ kó ṣàánú fún wa kó má fi wá lé ayé mú. À ń jèkúrò ọ̀ràn kó tán níṣe ni àwọn kan tó ń gba ọwọ́ ẹ̀ sáwò. Ẹ ń fún àwọn èèyàn ní slot. Ṣé ká sọ pé kò sí ọmọ Yorùbá tó lè represent Lagos State fún military tí wọ́n bá fún wọn ní slot money? A sì ń ta ogún òní wa. Nígbà tẹ́ fẹ́ ta ogún òní yín tẹ́ ẹ̀ ta fún ọmọ Yorùbá tó jẹ́ pé ọmọ Fulani Haúsá ń lẹ ta fún. Àwọn wọ̀nyí wọ́n wá láti Kaduna, wọ́n jẹ́ ọmọ bíi ìlú Kaduna, wọ́n sì wá sí ìtàmọ̀ sí military training eléyìí tí wọ́n ń ṣe lọ́wọ́, àmọ́ wọ́n wà ní under ìsọlọ̀ kò sọ̀fẹ́ Lagos Island bẹ́ẹ̀ lọ local government. Wọ́n wá láti ìlú Eko. Ta ló fún wọn? Ta ló issue ẹ̀ fún wọn? Why tẹ́ ṣe máa issue local government fún àwọn àjòjì? A sì ń tanra wa. A rò pé ará àta là ń tàn. Ìyàn sì mú, ebi sì tún pa wá. Ìyà tí ó padà wá jẹ ọmọ Yorùbá yóò lè, nítorí wípé àwọn tẹ́ gbìn yìí ẹgbìnrin ọ̀tẹ̀ ni. Bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń pa kan, òun náà nìkẹ́ ó máa ró. Àwọn tí àwọn Fúlàní wọ̀nyí tí wọ́n dẹ̀ ń ṣe kì í ṣe ìjà òní. Ìjà òní kọ́, wọ́n ń ja ìjà ọ̀la sílẹ̀. Kí sì ni ìjà ọ̀la tí mo ń sọ? Ìjà ọ̀la tí mo ń sọ náà ni ìjà 20 ọdún àti 30 ọdún síbi tá a wà yìí. Torí pé àwọn a máa plan 20 years war kalẹ̀. Nígbà tẹ́ bá issue local government tí àwọn àkíṣe ọmọ ìlú ọ̀hún mú, kí ló dé? Èlò ni wọ́n gbé fún yín? Èlò ni wọ́n fún yín? Kí ni commando tí wọ́n fún yín? Ṣó ṣeé ṣe kí ọmọ Yorùbá kan gba local government Kano State ni? Ǹjẹ́ ó ṣeé ṣe fún ọmọ Yorùbá kan láti gba local government Bayelsa State tí kì í sọmọ bẹ̀? Àwọn Fujibo jẹ́ tarú ẹ̀. Bẹ́ẹ̀ sì làwọn Fúlàní wọ̀nyí náà ò jẹ́ ṣerú ẹ̀. Ìran Yorùbá, kí ló dé? Ẹ talé, ẹ toko, ẹ tún wá ń tọ̀nà. Gbogbo àwọn ogún ní ilẹ̀ tí ń tà yìí, ẹ̀yin náà wò ó, ẹ ta local government ownership fún àjòjì. Nǹkan bẹ́ẹ̀ o. What's your name? I'm Kabiru Mustapha by name. Huh? Kabiru Mustapha. What local government? Oshope local government. Where are you from? I'm from Maitwe. Where in Maitwe? Where are you from originally? Kaduna State. From where? Kaduna State. Kaduna State. I'm Alkali Monde by name. Okay. Yes, I'm from Kaduna State. Okay. I'm living in Wahala with my brother. With your brother? Yes. And you are coming out under what local government? Lagos Island. Local government. Yes. Do you have a family house in Lagos Island? No. Okay. What's your name? Luka David. What? Luka David. Luka. David. Where are you from? From Kaduna State. Kaduna State. What local government are you coming out from? Oshodi. Who gave you the indigenship certificate? National. What's your name? Zakaria Arab. Where are you from? Kaduna State.
staying in Lagos. Lagos, Benin. Where did you get the indigenship certificate from? I'm staying with my uncle, so I went. Your uncle, speak up, please. I'm staying with my uncle, Lieutenant Colonel Gamu. Shogba Yoruba. Shogba Yoruba. I can hear, but I can't. Shogba Yoruba. Shogba Yoruba. Shogba Yoruba. Yes, I can hear you. Gbá mi lóhùn padà ní Yorùbá. Níbo lò ń gbé? I can't. Shogba Yoruba. Níbo lò ń gbé? Níbo lò ń gbé? Ta ló fún ẹ ní certificate? Ta ló fún ẹ? Ta ló fún ẹ? Ta ló fún ẹ? Local government wo ló ti wá? Kò ṣọ̀fẹ́. Ẹ snap ẹ, kí lorúkọ ẹ? Kí lorúkọ ẹ? What's your name? What? Speak up, please. Where are you from? What? Kaduna. But you are coming out from what local government? Oh? Ta ló fún ẹ ní certificate? Kí lorúkọ ẹ? Níbo lò ń gbé? You don't hear Yoruba? Yes, ma'am. What state are you from? I'm from Kaduna Kaduna State. State. Ta ló fún ẹ certificate of indigenship, Lagos State? Bring it and let me see your indigenship certificate. That paper that they gave you from the local government. Huh? Where is your... Let me see. Yes. Show me this. Go show the local government. One by one. Go show the local government. Most of them cannot speak Yoruba at all. I don't know how. Where's the second one? Also from Oshodi local government. We want to know how it has been done. Thank you. Òun lẹ ti rí yìí, níbo la fẹ́ bá yàrá já, níbo la ń bá yàrá lọ, níbo nìran Yorùbá ń lọ. Ẹ rí wípé ẹgbẹ̀rin ọ̀tẹ̀ òun náà lọ̀rọ̀ Yorùbá, bá a ṣe ń pàkan òun náà nìkan tó ń rú. Àwọn wo gan ni wọ́n ń ṣiṣẹ́ yìí? Kí nìdí tí wọ́n ṣe ń ṣe? Kí nítorí ẹ̀ tí wọ́n ṣe ń ṣe? Kí lohun tí wọ́n ń ṣe fún? Ṣé nítorí ebi, àbí nítorí àìríjẹ, àbí nítorí àìrímu, àbí nítorí àìrínà àti àìrílò, àbí nítorí àìrọ́wọ́ ti bọnu? Lẹ ṣe rò wípé kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní ta ogún tó lè padà wá dá wàhálà kalẹ̀ lọ́jọ́ ọ̀la, kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní ta òní tó pé yín. Wọ́n ní amúkùn ẹrù ẹ wọ́, ó ní òkèlè ń wò, ẹ wò sàlẹ̀, àbí sàlẹ̀ dẹ̀ ń wò ní òkè ló yẹ kẹ́ ẹ wò. Ṣé ẹ rí àwọn nǹkan wọ̀nyí tá à ń ṣe yìí yóò padà wá ṣe àkóbá fún ìran Yorùbá lọ́jọ́ ọ̀la. K'Olódùmarè kó lákun kó là wá nínú ogun àfọwọ́fà. Tinubu náà lọ sí ìlú Èkó níbi tó yẹ kí president tó yẹ kó ti yan fanda, tó yẹ kó ti máa juwọ́ báyìí pé ẹ̀yin aráàlú mo dé láti bí oṣù 6 sí 7 tí mo ti kúrò láàrin yín. Ṣùgbọ́n ìtìjú àti ẹ̀tẹ́ kó jẹ́ kí wọ́n lè ṣe. Níṣe ni wọ́n ń fowó wá kó ọ̀rọ̀ jọ. Wọ́n sì ń gbé ọkọ̀ bọ̀gìnì. Eléyìí tó dúdú lójú gíláàsì, wọ́n sì ń gbé káàkiri. Wọ́n ń gba ibi tó yẹ kí wọ́n gbà kọjá. Ṣe báwọn ọlọ́pàá kan náà ń bẹ tó yẹ pé tí wọ́n ní kí wọ́n ṣọ́bodè dẹni tí ń bọ̀, kódà kí wọ́n má fún wọn lówó oṣù 5, orí iṣẹ́ wọn lágó kulé lórí ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n fi gbé ta o pé bàbá ebi ń pa wá, ebi ń pa wá o, ìyàn mú lù ú, ebi ń pa wá, olùlàríwo tí wọ́n ń pa. A máa ṣe pé wọn ò gbọ́, wọ́n mọ̀ pé ebi ń pa aráàlú torí pé tí ọba ń lé, etí ọba lóko, èèyàn tí wọn náà ní jẹ́ bẹ́ẹ̀. Wọ́n sì mọ̀ pé èèyàn mú nílùú, ṣùgbọ́n nítorí pé kò kan ẹbí kò kan ara wọn, torí pé oúnjẹ ọ̀fẹ́ làwọn ń jẹ, wọn ò tiẹ̀ mọ̀ pé nǹkan kan ṣaráàlú. Ẹni àmọ̀rí ìbá kú, ṣebí ká mọ̀rí ó ṣàtìyẹ ni, ẹ̀ bá para yín kí òun ó ṣàti ṣèjọba. Ó sì ti débẹ̀ náà, ọmọ wa ni ẹjẹ́ ó ṣe, ó ti débẹ̀ o. Òun náà ló bẹ̀rẹ̀ sí ní fi gígùn gbogbo alójú yìí. Èló ni wọ́n ń ta bọ́ rẹ́sì lọ́dọ̀ tiyín? Èló la bọ́ gàrí lọ́dọ̀ tiyín?
èló labọ́ ẹ̀wà, èló labọ́ èlùbọ́, èló gangan òun labọ́ gbogbo ẹ̀ lọ́dọ̀ tí ó ti di multiply by times 10. Ó àdúrà tó máa gbà ó náà ní kí Olódùmarè kó má fi ìyàn mú èmi àti ẹbí mi sọ̀rọ̀ Nàìjíríà. Delete ẹ̀ kó nu contact ẹ̀, yọ kó nu gbèsè ayé ẹ̀, ṣùgbọ́n ọ̀rọ̀ tiẹ̀ àti bí ìdílé rẹ̀ ó ṣe dáa ó ní kó gbájúmọ̀, nítorí pé bó fi gbogbo ọjọ́ òní, bó fi tọ̀la tọ̀túnla, kódà kó fi gbogbo ọjọ́ ayé yìí kó fi gbàdúrà fún èdè Nàìjíríà, mọ́ dàrẹ́ láàmú, yín gbásádà jàpẹ̀rẹ̀ ni, àdúrà tí ò lè gbà ni. Ọlọ́run ọba mọ̀ pé àdúrà tí ò lè gbà ló ń gbà, nítorí pé omi tá fi dá Nàìjíríà omi àbùkù ni. Ìwọ ni kó wá wò bó ṣe wẹrẹ mọ́nú àbùkù tí Nàìjíríà kọ ẹ́ sí. Ọ̀pọ̀lọpọ̀ mẹ́lòmíì ni wọ́n ti padà lé nígbàdájò tí wọ́n wà, wọ́n àṣẹ ó, ṣùgbọ́n torí pálí tí wọ́n gbé dání tá mọ̀ sí green passport yìí, òun ló ṣàkóbá fún wọn. Mo wá bẹ̀ ọ́, bẹ̀ Ọlọ́run o, gbogbo ohun tí ó ṣe àkóbá fún èmi àti ẹ lórí green passport Nàìjíríà, kọ́lọ́ dákun kó yà wá kó Yésù. Olórí àdúrà ni o, tó bá wù ọ́ kí wọn náà sàmì ẹ̀, nítorí pé àdúrà tí gbà ní kíákíá ni. Kọ́lọ́run má jẹ́ ká rogun tí green card àti green paper tá gbé dání tá pè ní passport yìí, kọ́lọ́run má jẹ́ ká rogun tí ó fi kó bá wa. Àmín o, kọ́lọ́run kó ṣàánú fún wa. Ẹ̀yin náà ẹ wò, bàbá dé ìlú Èkó kò lè juwọ́, bàbá dé ìlú Èkó kò lè bọ́ta kó fẹ̀yìn, níṣe ni wọ́n kéré mọ́lẹ̀ bí ẹni tẹ́gun lé. Ìwà ọmọ ó náà ní mọ́mọ́ ṣòkígbẹ́ o, ìwà wọn òun ló fi rẹ̀dà tí wọ́n jẹ́, òun ló fi hàn. Ire o.
ìyàwó mi.